all about our Lipton of beauty. Àyànfẹ́ Olódùmarè ẹni àmì irú Ọlọ́run Mrs. Ọláyẹmí Blessing, popular known as First Lady. Every 28th of September it's your birthday. Happy belated birthday to you. ẹ ò ọmọ ọlọ́jọ́ ìbí òní ò mú kí ọ káàbọ̀ sínú orí tuntun rẹ lónìí ó wọn bá dẹ́dà ṣẹ̀dá ló fọdún kan ra bàtàtà olóore lónìí kò wá níjà ṣe gbẹ̀yìn fún lókè èpè ọ̀pọ̀ ọdún báyìí ló ṣe láyé nínú owó nínú ọlá nínú ìgbéga pẹ̀lú láìpù baálẹ̀ ọ̀rọ̀ wọn gbọ́n mi ọmọ rẹ mọ̀ ló kàn sí mi lónìí o àmì ọlọ́gbìn dọ̀tà ó ń pẹ́ ọjọ́ ìbí ìdùnnú òun ìfẹ́ ayé òun ẹni bí ọkàn ìyá òun abiyamọ tòótọ́ lọ́jọ́ òní jẹ́ òwú apẹ̀mọ̀ òun fún ọ pé wàá dàgbà wàá dògbò fẹ̀yìntì jẹ́ ọmọ bẹ́ẹ̀ ni kò ní jó ọ lẹ́nu lágbá Olódùmarè ẹ̀wẹ̀ sóò Mrs. Ọláyẹmí Blessing First Lady ọmọ ọlọ́jọ́ ìbí òní mẹ́bí Ìjẹ̀bú ni bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ alágẹmọ òfú yọ̀wọ̀yọ̀wọ̀ ewé dúdú orí òru gọ̀lọ̀ lágbàlá wọ́n ní bọ́wùjẹ́ bá wẹ ní rẹ̀ wé ní wíní bọ́wùjẹ́ bá wẹ ní rẹ̀ wé ní wíní bó sì tún wùjẹ́ bá fẹ́ ní rẹ̀ tó kù ṣọdún àgẹmọ ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màǹgà tí fẹ́ rẹ̀ yé bí awó kòǹgbàkòǹgbà ọmọ bíi àtirẹ́yẹ mọ́ròkò ní yíò àti wáròkò tán bá ẹyẹ ti fò lọ bẹ́ẹ̀ ilẹ̀ ti náwó dọ́là pé ìbò tó dé òyìnbó dé tán owó náà wá pọ̀ sí wa dowó ẹrú do ọmọ ní bàbá tó bí ọlọ́mọ ọdún rẹ lẹ́kan sí lónìí òògùn rere òní jẹ́wọ̀ rẹ̀ ọlárẹ̀ ó mọ̀ lé sí ni òní búrìbúrì báyìí kò fi lẹ́sẹ̀ fọ́ òjòjò kì í ṣòwò kó mọ̀nà já òkòkò báyìí lára ọ̀tá ilẹ̀ àìsàn ní sọ lọ́jọ́ bẹ́ẹ̀ ló ní báwọn faṣọ kan gbèrò ọkọ̀ bá First Lady wàá gbọ́ aṣọ yìí rò ní fàyà láwùjọ ọwọ́ rẹ̀ ò sì ní kọ́ńsàlẹ̀ àpò oṣọjọ́ ìbí rẹ̀ lónìí yóò tù ọ́ lára bẹ́ẹ̀ ni kò ní ní ọ lára láṣẹ ìdùà. More years to come in good health.